tó ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́, pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni mo fi ń sọ ohun tó ṣẹlẹ̀ yìí fún gbogbo wa pátápátá pé wọ́n ti àtákì Ondo State. Tẹ́ bá wò mí dáadáa, báàgì mi ni mi ì tí ì dé Àkúrẹ́. Lórí ìrìn àjò tí mo wà náà ti pè mí, mi ì tí ì dé Àkúrẹ́. Òun rí báàgì mi lé. Ṣé mọ̀ pé mo ti ń tẹnumọ́ eléyìí ó ti pẹ́? Mo ní wàhálà fẹ́ ṣẹlẹ̀. Mo láwọn aráabí ti plan tán. Ẹ̀yin kan ní ká gbẹ́nu sọ́hún. Ẹ̀yin kan ní ká lọ sùn. Nínú church ni wọ́n wọ̀ lọ báyìí tán ti pààyàn. Mo kàn wá sọ fún yín ni, ẹ fi ọkàn balẹ̀. Mo ti sọ. Ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ẹ lọ fọkàn balẹ̀. Ayé ìgbà yẹn ti kọjá tí wọ́n á pààyàn tí wọ́n á mú jẹ. Ó ti kọjá o. Ọmọlúkà ló bá yín sọ̀rọ̀. Kò sí tí mo ní ṣùgbọ́n lọ́lọ́run. Àwa dẹ̀ ti ṣe tán. Ṣé bí mò ń sọ ẹni ká gbẹnu sọ́hún? Ṣé bá ń tẹnu mọ́ ẹni báwo ló ṣe jẹ́? Look at my back. Mi ò tí ì dé ilé. Orin láti Kútọ́nù tí mo ṣe ń bọ̀, mi ì tí padà d'Ákúrẹ́. But wọ́n á gbà o. Mo kàn wá sọ fún yín ni pé it is true and real. Mo ti pé bẹ́ẹ̀, mo ti fan. Ṣé lóòótọ́ ni àbírọ̀? Wọ́n dẹ̀ ti fi dá mi lójú pé lóòótọ́ ni wọ́n ṣe nǹkan tó ṣe yẹn. Èèyàn 70+ ni wọ́n pa from the èmi ti pè, mo ti pé ibẹ̀ 70+. 70+. Ṣebí mò ń tẹnu mọ́, mò ń sọ. Ẹ̀yin kan nírọ́ ni kẹ́ni ká gbẹ́nu sọ́hún. Ẹ̀rí ṣe la fẹ́ sọ̀rọ̀. Mo ní wọ́n àtàkì church. Mo ní wọ́n àtàkì school. Mo ní wọ́n àtàkì bí tẹ́tí fẹ́ ṣe campaign. Did I not say it? Okay, 70 nínú church kan ṣoṣo. Wọ́n pa wọ́n, ó tún lé. Ǹjẹ́ mi ò sọ? Wọ́n débẹ̀, wọ́n dàbọn bolẹ̀, wọ́n spray ọmọ anybody. Anyway, èmi kàn wá sọ fún yín ni pé ẹ fọkàn balẹ̀. Àgbà tó bá lómi nínú òkè ń dún. Mi ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ọmọlúkà lórúkọ mi ẹ ṣé.